Orúkọ mi ni Olúyìtáyọ̀, ìkan lára àwọn agbátẹrù PDP meeting ní ìpínlẹ̀ Ondo. Nǹkan tá a ṣe ní ọjọ́ tèmi ni pé ní ọjọ́ Monday a jáde a fi ẹ̀hónú hàn pé a ò nífẹ̀ẹ́ sí bí gómìnà wa ṣe sí ní ìpínlẹ̀ Ondo tí a ò mẹni tó ń darí wa. A dẹ̀ fún wọn ní ọjọ́ mẹ́ta wọ́n fi bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn ọmọ ìpínlẹ̀ Ondo. Ọjọ́ mẹ́ta yẹn dẹ̀ pé ní àná ìgbà tí a ò dẹ̀ gbọ́ kí gómìnà wa bá wa sọ̀rọ̀. Àwọn gẹ́gẹ́ bí ọ̀dọ́ a ò kì í ṣe ẹni tó ń sọ̀rọ̀ láì má lè sọ̀rọ̀ ló sọ. Àwọn wa péjọpọ̀ lẹ́yìn láyọ̀dẹ̀ ìbí láti sọ fún gbogbo àgbáyé wípé a ti wá kọ ìwé ránṣẹ́ sí abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin sí gbogbo àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo wípé provision kan wà nínú constitution wa tó ń pè ní section 189 of section 4 tí ó fi àyè gba ilé ìgbìmọ̀ aṣòfin láti ṣe kọmitì tí wọ́n máa comprises of àwọn tó ń ṣe ìtọ́jú gómìnà wa tó bá ti jẹ́ pé lóòótọ́ ni ara wọn ò yá mọ́ tí ara wọn ò ṣe gbendéke láti lè tẹ̀síwájú nínú ìṣèjọba adarí ìpínlẹ̀ Ondo. Òun la ti ṣe ní ọjọ́ tèmi láti sọ fún àwọn press láti fi sọ fún gbogbo àgbáyé wípé a ti mú ìwé ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin wípé kí kọmitì tó wáyé láìpẹ́ pé tí wọn ò bá dẹ̀ wá fi kọmitì léde láìpẹ́ àwa gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ PDP a ó tọpasẹ̀ eléyìí tí ìwé òfin fi àyè gbà lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n pè ní legal legitimate constitutional right. Ìyẹn ni wípé ìdílé ká gbé gómìnà àti speaker ilé ìgbìmọ̀ aṣòfin lọ sí kóòtù ìjọba tàbí ká bọ́ sí ìta ká máa sọ fún àgbáyé wípé ìpínlẹ̀ Ondo a ò ní adarí ìta ṣe lọ́jọ́ tèmi nìyẹn. Àyesọ nìyẹn àyesọ ni tí èèyàn kan bá sọ wípé gómìnà lè wà ní ibikíbi tó máa darí wa nípínlẹ̀ Ondo ìyẹn túmọ̀ sí wípé tó bá di ọ̀la náà tí èmi náà bá di gómìnà ìpínlẹ̀ Ondo àbí kẹ́yìn náà bá di gómìnà ìpínlẹ̀ Ondo ẹ lè gbéra kúrò nípínlẹ̀ Ondo kẹ́ lọ máa gbé ní ìlú Àbújá kẹ́ lè máa darí wa kò ṣeé ṣe. Ara nǹkan tó ṣe pàtàkì jùlọ fún ẹnikẹ́ni láti lè di adarí níbikíbi ni wípé tó ń rí a ò lè ní adarí tá ò mọ̀ nínú ìkọ́ tí constitution wa sọ nìyẹn wípé ẹni tí a mọ̀ tí a rí tá a mọ irú ẹni tó jẹ́ tó bá jẹ́ pé ẹnikẹ́ni lè dúró síbi ìjọba tó máa ṣe adarí kí ló dé tó fi jẹ́ wípé àyè wà nínú òfin wípé kí gómìnà kó lọ sí ìletò kó lọ sí ìlú láti lọ ṣe ìkéde pé òun du ipò. Kí ló ṣe jẹ́ wípé tó bá ti di ọjọ́ kan wọ́n ti ya ọjọ́ kan sílẹ̀ tí wọ́n máa ṣe ìbúra wọlé tó bá jẹ́ pé gómìnà wa lè dúró sí ẹni ibikíbi tó bá wù láti máa ṣe adarí wọn ò lè máa ṣe ìbúra wọlé fún ní ojúkorojú. Ìdí nìyí tàbí sọ ṣe gbogbo nǹkan tí àwọn èèyàn yẹn sọ yẹn àhesọ ni kò tẹ̀ bùkún àwa ni wípé àwọn ọmọ ìpínlẹ̀ Ondo ń bèrè wípé wọ́n fẹ́ rí gómìnà wọn àwa dẹ̀ ní gẹ́gẹ́ bí ẹgbẹ́ alátakò tó ń gbémọ jùlọ PDP àti gbẹnu aráàlú sọ wípé a fẹ́ rí gómìnà wa. Ìjọ́ wo lẹ ti rí gómìnà wa ní ìpínlẹ̀ Ondo tó lọ sí sáìtì ibi tó ti ṣe iṣẹ́ lọ́wọ́? Ọjọ́ wo lẹ ti rí gómìnà? Ọjọ́ wo ni wọ́n ti ṣe state executive council meeting eléyìí tí àwọn commissioner tó máa ń ṣe October 1 tí gbogbo ìlú tó jẹ́ ọjọ́ dágbà òmìnira gbogbo gómìnà ìpínlẹ̀ tó kù lọ́ bá àwọn ọmọ ìlú wọn sọ̀rọ̀. Ṣé gómìnà wa ní ìpínlẹ̀ Ondo bá wa sọ̀rọ̀? Tuntun wọn sọ ṣé kìí ṣe iṣẹ́ kan tó dá dúró nìyẹn ni because kò sí ẹni tó ń bá wa sọ̀rọ̀ tó ń ṣe nǹkan. Ọjọ́ wo lẹ ti rí wípé wọ́n ṣe state security council meeting eléyìí tí gbogbo àwọn adarí ẹlẹ́ṣọ́ ààbò nínú ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó máa ń ṣe lóṣooṣù tó dẹ̀ wà constitutional ní orílẹ̀-èdè Nàìjíríà? Ọjọ́ wo la ti ṣe ní ìpínlẹ̀ Ondo láti tó bá sọ pé iṣẹ́ dádúró kí ni wípé bá ṣe wà yìí a ò mọ ẹni tó ń darí ìpínlẹ̀ wa iṣẹ́ rẹ̀ dádúró.